A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn olùpèsè símẹ́ǹtì ti pinnu láti mú owó símẹ́ǹtì wálẹ̀ sáàrin ẹgbẹ̀rún 7 sí 8 náírà àpò 50 kìlógíráàmù kan níbi ìpàdé tí mínísítà fún iṣẹ́ David Umahi pè sí ìlú Àbújá lánàá ni wọ́n ti yànnàná gbogbo ohun tí ó rọ̀ mọ́ ìdí tí owó símẹ́ǹtì ṣe fò lọ sókè. Àwọn olùpèsè símẹ́ǹtì tí wọ́n wà níbi ìpàdé ti wá fi èròǹgbà àti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba hàn láti mú kí owó símẹ́ǹtì wálẹ̀ níwọ̀nba ìgbà tí ìjọba náà bá ṣe ojúṣe tirẹ̀. Ọ̀sẹ̀ tí ó kọjá ní owó símẹ́ǹtì fò lọ sókè látorí ẹgbẹ̀rún 5 sí ẹgbẹ̀rún 10 láàrin ọ̀sẹ̀ kan bí àwọn alágbàtà ṣe àwárí owó ọkọ̀ tí wọ́n fi ń gbé e àti àwọn nǹkan mìíràn tí ó lọ sókè. Àwọn ọlọ́jà náà gbé ẹrù yíká ará ìlú láyà láti fi orí wọn kó ìnáwó tí ó rọ̀ mọ́ ìpèsè símẹ́ǹtì. Èyí ló mú Ààrẹ Tinubu pàṣẹ fún Mínísítà fún Iṣẹ́ pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ nídìí okòòwò Dókítà Doris Uzoka-Anite láti ní ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń pèsè símẹ́ǹtì láti wá ojútùú sí ìṣòro yìí. Nígbà tí ó ń pè fún ìpàdé, Umahi fi èròǹgbà ìjọba hàn wípé bí wọn kò bá tètè ṣe àmójútó rẹ̀, èyí yóò dá iṣẹ́ àkànṣe tí ìjọba ní fún orílẹ̀-èdè dúró. Lẹ́yìn ìpàdé ni Umahi ka ìwé àkọọ́lẹ̀ níbi tí ó ti ṣàlàyé kókó ohun tí wọ́n jíròrò lé lórí. Lára rẹ̀ ni ojúnà tí kò dára, pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè àti ọ̀wọ́ngógó ohun èlò. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn olùpèsè símẹ́ǹtì ní ó ṣe okùnfà ọ̀wọ́ngógó símẹ́ǹtì. Lára àwọn tí ó wà níbi ìpàdé ọ̀hún láti rí Dangote Cement Plc, Bua Cement Plc, Lafarge Cement Plc àti ẹgbẹ́ àwọn olùpèsè símẹ́ǹtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alámòójútó ọgbà ẹranko veterinary technologist ní Ifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀gbẹ́ni Ọlábọ̀dé Ọláwuyì ní kìnìún ti pa nínú ọgbà iléèwé. Nínú àtẹ̀jáde tí alukoro iléèwé Abíọ́dún Ọlánrewájú bu ọwọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé nígbà tí olóògbé ń bọ́ àwọn ẹranko nínú ọgbà wọn. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé àwọn òṣìṣẹ́ ọgbà yòókù tí wọ́n wà níbi ìṣẹ̀lẹ̀ yìí sa gbogbo agbára wọn láti dóòlà ẹ̀mí olóògbé, ṣùgbọ́n ẹranko yìí ti ṣe ìjàmbá tí ó pọ̀ sí ara rẹ̀. Ọláwuyì ni ó ti ń ṣe àmójútó ẹranko wọ̀nyí láti ó lé ní ọdún 10 sẹ́yìn kí kìnìún ọlọ́dún 9 yìí tó ṣe ìkọlù sí i ní ọ̀sán àná, ọjọ́ Ajé, níbi tí ó ti ń fún wọn ní oúnjẹ. Ó ṣeni láàánú wípé Ọláwuyì ni ó ti ń tọ́jú kìnìún yìí láti ìgbà tí wọ́n ti bí wọn kí wọ́n tó wá sọ òun fúnra rẹ̀ di ìjẹ. Ìròyìn jábọ̀ wípé lójú ẹsẹ̀ tí ìròyìn kàn dé ọ̀dọ̀ àwọn alámòójútó iléèwé ni wọ́n fi ìpàdé pàjáwìrì tí wọ́n ń ṣe sílẹ̀ súré dé ibi ìṣẹ̀lẹ̀. Gíwá iléèwé akàwégboyè Simeon Bámirẹ́ ni ó darí ikọ̀ láti lọ ṣe àbẹ̀wò. Bí ó ti dé ibẹ̀ ni adelé adarí ilé ìwòsàn ifásitì Dókítà Tìrìmísíyù Ọlátúnjí fi tó o létí wípé gbogbo akitiyan wọn láti dóòlà olóògbé ni ó já sí pàbó. Wọ́n ti fi ikú wọ́ọ́rọ́wọ́ pa kìnìún ọ̀hún tí onígẹ̀ẹ́sì ń pè ní euthanized. Iléèwé ní àwọn ti rán aṣojú sí opó àti àwọn ọmọ tí olóògbé fi sílẹ̀ bí wọ́n ti rọ̀ wọ́n kí wọ́n gba kádàrá kí wọ́n sì gbà wípé Olúwa tí ń fi ẹ̀mí fúnni náà ní tún gbà á. Gíwá iléèwé ti wá pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí tó lọ́rìn lórí ohun tí ó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ aburú yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé olórí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ìjọba kéde wíwá rẹ̀ látàrí bí ó ṣe jẹ́ afurasí tí ó darí ikọ̀ lọ ṣekú pa DPO ọlọ́pàá ẹ̀ka Àhúwàdà Bako Angbanshin ní oṣù kẹsàn-án ọdún tí ó kọjá.
Gift ọ̀para tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Túbàbà ti di olóògbé. Àǹgbàǹṣì ni wọ́n dènà dè ní ìlú Òdìẹ̀mudiẹ̀, ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn Àhúàdà, tí wọ́n sì gé ẹ̀yà ara rẹ̀ wẹ́lẹwẹ̀lẹ lẹ́yìn tí wọ́n ṣekú pa á tán. Lẹ́yìn èyí ni wọ́n ṣe àkàálẹ̀ rẹ̀ sínú fídíò kí wọ́n tó gbé e káàkiri orí ẹ̀rọ ayélujára. Láti ìgbà ikú DPO ni ikọ̀ ọlọ́pàá yìí ti ń dọdẹ ọ̀para káàkiri. Lára àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n ti mú balẹ̀. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Grace Koko nínú àtẹ̀jáde àná sọ wípé olórí afurasí yìí wà lára àwọn tí wọ́n ṣekú pa ní agbègbè Ìdú-Èpẹyẹ, ìjọba ìbílẹ̀ Àhúàdà. Koko ní agbárí èèyàn, oríṣiríṣi ìbọn ìdúgbàmù olóró àti àwọn oògùn abẹnugọ̀ńgọ̀ ni wọ́n rí kó nígbà tí wọ́n ṣe ìkọlù sí ibi kọ́lọ́fín wọn tuntun tí ó yọrí sí ikú rẹ̀. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ọjọ́ 17 oṣù kejì láàárín aago 12 òru ni Túbàbà pẹ̀lú ikọ̀ rẹ̀ ṣe ìkọlù sí ìlú Okogbe àti Òdìòkù ní ìjọba ìbílẹ̀ Àhúàdà, tí wọ́n sì ba ọ̀pá epo jẹ́. Aago 4 ìdájí ni ikọ̀ ọlọ́pàá ṣe ìkọlù sí Túbàbà àti ikọ̀ rẹ̀ níbi ìpàgọ́ tuntun wọn, ṣùgbọ́n Túbàbà àti ikọ̀ rẹ̀ mórí bọ́. Láàárín aago 2 ọ̀sán ni ìròyìn jábọ̀ wípé Túbàbà ti di olóògbé. Ó dákẹ́ lẹ́yìn tí gbogbo ìgbìyànjú àti dóòlà ẹ̀mí rẹ̀ já sí pàbó. Ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti rí òkú afurasí yìí bí ìwádìí ṣe ń tẹ̀síwájú sí ibi ìpàgọ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórí orílẹ̀-èdè àná àti ọ̀kan lára àwọn tí wọ́n jọ ṣe ìdásílẹ̀ àjọ ECOWAS, Yakubu Gowon, ti kọ̀ láti dáhùn sí ìpè láti yanjú ìṣòro tó ń bá àjọ yìí fínra. Mínísítà tó ń ṣàmójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè pẹ̀lú àjọ ECOWAS ni ó ránṣẹ́ sí àwọn akọ̀ròyìn fún ìpàdé pẹ̀lú Gowon sí olú iléeṣẹ́ àjọ ECOWAS ní ìlú Àbújá. Gowon ni ó yẹ kí ó sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe rí ní ìpele ẹkùn ti ẹkùn pẹ̀lú ìdìtẹ̀gbàjọba àti bí ilẹ̀ olómìnira Niger, Mali àti Burkina Faso ṣe ń lérí láti yẹra kúrò ní àjọ ECOWAS. Bí ó bá ṣeé ṣe, wá ọ̀nà àbáyọ sí ojútùú ìpèníjà tí wọ́n ń kojú. Ìròyìn jábọ̀ wípé àwọn ológun orílẹ̀-èdè mẹ́ta ní Burkina Faso, Mali àti Niger kéde ní ọjọ́ 28 oṣù Kínní èròǹgbà wọn àti yẹra kúrò ní àjọ ECOWAS lórí ẹ̀sùn wípé àjọ yìí ń dúnkòokò mọ́ wọn lábẹ́ agbára ilẹ̀ òkèèrè. Wọ́n ní wọ́n yẹ̀bá kúrò nínú òfin ìṣẹ̀dálẹ̀. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan àjọ ECOWAS wípé wọ́n kọ̀ láti ṣe àtìlẹ́yìn fún wọn nínú ìjà àti gbógun ti àwọn adàlúrú àti ìṣòro ààbò, ṣùgbọ́n tí wọ́n bẹ́gi dínà gbogbo àǹfààní tí wọ́n ní lẹ́yìn ìdìtẹ̀gbàjọba. Ìròyìn jábọ̀ wípé àjọ ECOWAS ń ké sí orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí láti padà sí ìjọba tiwantiwa nípa ṣíṣe ìdáwọ́kọ̀ fún wọn lórí àwọn àǹfààní tí wọ́n ní síwájú àkókò náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọ The Redeemed Christian Church of God, Concord Chapel Area Headquarter, Ogun Province 3 ń fi àsìkò yìí pe gbogbo ènìyàn síbi àkànṣe àgbàyanu ìsọjí tí ó máa wáyé ní ojúlé kìíní òpópónà Oríyọmí Aralamọ̀, ibùdókọ̀ Yaro, agbègbè Akẹ́jà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn. Ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2024, ọjọ́ ìsinmi tó ń bọ̀ lọ́nà, bẹ̀rẹ̀ láti aago 8:30 òwúrọ̀. Ìránṣẹ́ tí Ọlọ́run máa lò ní Pastor Godwin Obada, Provincial Pastor, Ogun Province 3. Olórin ẹ̀mí ni Rhoda Ẹwàìyìn-Jésùn, nígbà tí olùgbàlejò jẹ́ pásítọ̀ agbègbè Ìyáàfin Olúwatóyìn Ishmael. Jésù ń dúró dè ọ́ láti fún ọ ní ìgbàlà, ìwòsàn, ìdáǹdè àti ìsàmì òróró. Bákan náà ni ètò ìlera ọ̀fẹ́ àti ẹ̀bùn wà fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́. Jésù Kristi kan náà ni lánàá, lónìí àti títí ayérayé. Àjọ Aṣọ́bodè Nigerian Customs Service (NCS) ẹ̀ka ìpínlẹ̀ Kano sọ wípé àwọn ti rẹ́bùrú ọkọ̀ 4 tí oúnjẹ kún inú rẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti gbógun ti àwọn tó ń tẹ òfin lójú mọ́lẹ̀
kó oúnjẹ lọ ilẹ̀ òkèèrè. Wọ́n ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ NCS Seidu Nurudeen tí ó jáde lónìí. Ó ní ọwọ́ ba ọkọ̀ tí ó ń kó oúnjẹ ní ojúnà Hadejia sí Taura Siringin ní ìlú Jigawa. Nurudeen ṣàlàyé gbogbo oúnjẹ tí wọ́n rí nínú ọkọ̀. Lára rẹ̀ ni 1,505 kàtún ẹja gbígbẹ ńláńlá àti kéékèèké, ìrẹsì àpò 17 pẹ̀lú àpò ẹ̀wà 2. Ó ní ìgbésẹ̀ yìí wáyé láti lè mú ìgbélárugẹ bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kí oúnjẹ lè pọ̀ yanturu lórílẹ̀-èdè. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé àjọ NCS ní ojúṣe láti gbógun ti àwọn arúfin tí wọ́n ń kó oúnjẹ tàbí ẹrù òfin mìíràn sọdá lẹ́nu ibodè, bí ó ti rọ ará ìlú kí wọ́n pèsè ìròyìn tó ṣeé fẹ̀mí tẹ̀ láti gbógun ti ìwà yìí. Bákan náà kí wọ́n dáàbò bo ìpèsè oúnjẹ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti fi ojú oníṣòwò Bureau de Change Hussainu Mohammed Awa ba ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lórí ẹ̀sùn ìfowóránṣẹ́ lọ́nà àìtọ́ tí iye rẹ̀ wọ $998.4 million. Awa pẹ̀lú ilé-iṣẹ́ rẹ̀ Humac Global Business Links ni wọ́n jọ fi ẹ̀sùn kàn nílé-ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 6 tí ó dá lórí ìfowóránṣẹ́ lọ́nà àìtọ́, ìlẹ̀dí àmọ̀pọ̀ hu ìwà ọ̀daràn, díbọ́n gba owó ní ọ̀nà àìtọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀sùn náà kà wípé Awa láàárín ọdún 2016 sí 2017 ṣe àwọn iṣẹ́ pàṣípààrọ̀ owó láì gba ojúlówó ìwé àṣẹ lọ́wọ́ ilé-ìfowópamọ́ àgbà CBN. Èyí tàpá sí òfin ilé-ìfowópamọ́, ṣùgbọ́n ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn lẹ́yìn tí wọ́n kà á sí i létí tán. Lẹ́yìn atótónu lẹ́nu agbẹjọ́rò rẹ̀ àti agbẹjọ́rò àjọ EFCC ní ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 23 oṣù kejì fún ìgbẹ́jọ́ lórí ìyọ̀ǹda rẹ̀ àti ọjọ́ 21 oṣù kẹta fún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Bákan náà ni adájọ́ pàṣẹ kí afẹ̀sùnkàn wà ní àkàtà àjọ EFCC títí ìgbẹ́jọ́ yóò fi wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin tàkasúfèé Idris Abdulkareem ti sọ wípé adẹ́rìn-ín-pọ̀ṣónú Ṣèyí Lọ sọ fún òun wípé àṣìṣe tí ó tóbi jù tí òun ṣe ni bí òun ṣe ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Tinubu. Ó ní aláwàdà yìí tọrọ àforíjì lọ́wọ́ àwọn èrò ìwòran níbi eré kan tí ó bá wọn kópa. Níbẹ̀ ni ó ti ṣe sẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún Tinubu. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ayélujára ni Abdulkareem ti sọ wípé Ṣèyí Lọ gun orí ìtàgé láti bẹ èrò ìwòran kí wọ́n má bínú. Àṣìṣe ńlá gbáà ni láti tẹ̀lé Tinubu. Àwọn èèyàn ti bú òun dáadáa, òun kò tẹ̀lé Tinubu mọ́. Abdulkareem ní nígbà tí òun bi í wípé báwo ni ó ṣe jẹ́, Ṣèyí Lọ dá a lóhùn wípé òun ṣe àṣìṣe láìṣe wípé òun gba kọ́bọ̀ lọ́wọ́ Tinubu, ṣùgbọ́n Ṣèyí Lọ kò tíì fèsì sí ọ̀rọ̀ Abdulkareem. Èyí sì yàtọ̀ sí ohun tí Ṣèyí Lọ kọ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ láìpẹ́ yìí. Níbẹ̀ ni ó ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n máa rọ́jú, kí wọ́n ṣe sùúrù pẹ̀lú Ààrẹ Tinubu, bí ó ti sọ wípé bí àǹfààní mìíràn bá tún yọ láti dìbò fún Tinubu lẹ́ẹ̀kan sí i, òun á dì í. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.